ní òun lágbẹnusọ ìyí èèyàn mélòó gan-an ló súnmọ́ láti bí 5 years 7 years ago tá a bá igbákejì olóyè Májàsọ́lá ẹ̀gbọ́n tiwa ní ọmọ agboolé kan náà ni wá tá à ń pè ní Ifá PA rẹ̀ òun ni Sunday Dúdú Wálé KB Ifátayọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn rí pẹ̀lú olóyè Májàsọ́lá ọ̀sán gangan lọ̀pọ̀lọpọ̀ dé gbogbo ọ̀ràn tẹ́ bá wá fẹ́ dá ẹ dákun ẹ dá mọ́ wọn bá nítorí ọrùn olóyè Májàsọ́lá ni gbogbo kinní yìí ń wọ̀. ìbà bàbá mi àkọ́kọ́ lúkú ẹbọ tí pagúnlẹ̀ ní ìbàlọ́wọ́ òkèlè àkọ́bù tí rọ̀ gangan dì ẹ̀bà lọ́wọ́ Elédùmarè ọba tó dóhun gbogbo bó ṣe fẹ́ jí ó rí àríró àlá alálẹ̀ di ọ̀run gbígbín ní kú ọlá gbìngbìn ní kú ọlá. orí ètò tí mo fẹ́ láǹfààní tí mo fẹ́ ṣe lónìí àkọ́kọ́ ìkìlọ̀ ní ọ̀jẹ̀ fún gbogbo àwa tá a pera wa ní Agitator Yorùbá Nation sàn láàrin ajénímúni pẹ́kọ́rọ́ ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ sí olóyè Májàsọ́lá níbi ọ̀rọ̀ ẹnu yín náà lẹ fi tì débẹ̀ bí wọ́n bá wá béèrè pé ta ló sọ̀rọ̀ yìí ẹni Àkànbí Mr Wisdom ni asàjẹ́mọ̀sẹ́ni mí asòṣàlóòdù mọ́ bẹ̀rù ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́ ká mọ ohun tá a bá fẹ́ máa sọ. orí ètò kan ni wọ́n láǹfààní ni wọ́n fi ṣọwọ́ sí mi tó sì láǹfààní ó kú ò lọ́rọ̀ àkọ́kọ́ ẹni tó sọ ọ̀ràn ní fún ẹni tẹ́ lórúkọ ẹ̀ mọ ọ̀ràn náà ní fún. àrólé bàbá tẹ́ntẹ́ àkọ́kọ́ bí o lè pè ní ìfẹ́ àbí ká pè ní ìfẹ́ àfẹ́jù nítorí àwọn ọ̀rọ̀ tẹ́ sọ́mbẹ̀ gbogbo ayé ló mọ̀ yìí pé ìjọba àpapọ̀ ni wọ́n rán àwọn èèyàn wá sílé olóyè Májàsọ́lá ẹ dákun orúkọ gbogbo àwọn tẹ́ ń dárúkọ wípé àwọn ni wọ́n rán lágbájá wá Tinubu MC irọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ẹ má jà sọ àwọn ọ̀rọ̀ tí èyí jẹ́ kọ́rọ̀ ó tán lẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀ ni. orí àwọn ẹbí ni wọ́n mọ bí tí nǹkan ti bà wọ́n lára. bí Ìgbòho bá jẹ́ ẹ̀gbọ́n ẹnìkọ̀ọ̀kan wa àbí tó jẹ́ ẹbí ẹnìkọ̀ọ̀kan wa a ò ní máa dọ́rọ̀ mọ́ràn fún un. nítorí ọjọ́ ń bọ̀ tóun náà wọ orílẹ̀-èdè yìí wá àwọn ọ̀rọ̀ sì rèé ọ̀rọ̀ yìí tán lẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀. bóyá ẹ̀ mọ bẹ́ẹ̀ mi ṣe jẹ́. ẹ dákun àrólé 1010 àti àwọn èèyàn tó bá dà bẹ́ẹ̀. gbogbo àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe wípé béèyàn bá sọ ọ̀rọ̀ tó lè túlù tí ó túlé tí ó tọ́ náà ni. ló fi jẹ́ wípé àìmọye ìgbà míì tí ọ̀kan lọ́mọ bá ń bú èébú tàbí tó ń ṣépè yóò ráwọn fídíò míì tí ó sẹ́ndì tí mo ní ẹni sùúrù. tí Legacy náà bá ń sọ̀rọ̀ òun náà rí àwọn fídíò ẹyọ kan àbí méjì àìmọye lòmíì. ẹ tiẹ̀ wá wò wípé lọ́jọ́ wo lèmi ṣe fídíò tí wọ́n rí èébú àbẹ́pẹ̀ kánbẹ̀ àbọ̀ ọ̀rọ̀ tó di ọ̀ràn. ẹ dákun Ìgbòho òun ẹnìkan kan ń ṣe nínú ẹni tó bá lóun ṣe agbẹnusọ fún agitation. nítorí tá a bá jáde báyìí irú ọ̀rọ̀ tí àrólé bàbá 1010 sọ yìí bí ó bá pẹ́ bó bá yá wọ́n ní Ìgbòho ló ní kó sọ bẹ́ẹ̀. ẹ má jà máa ronú bí eṣinṣin. Ìgbòho ní ó wá pèèyàn wípé ìwọ sọ pé Sanwó-Olú ló ní kí wọ́n no gbogbo ayé ló mọ̀ wípé ìjọba Buhari ò fẹ́ jẹ́ kó sọ wípé abẹ́ òun ni Yorùbá ti lọ. ọ̀rọ̀ yóò kan MC kò kan Sanwó-Olú kò kan Jagaban
òótọ́ ọ̀rọ̀ ní àmọ́ sòun tá a bá débi òótọ́ ọ̀rọ̀ ẹjẹ́ àná níbẹ̀. gbogbo àwọn àkọlé tí ò nítumọ̀ tọ́pọ̀lọpọ̀ wá ń kọ kódà bá a bá wí tán tọ̀hún olóhùn lágbẹnusọ fún olóyè Májàsọ́lá eléyìí ò ní òun lágbẹnusọ ìyí èèyàn mélòó gan-an ló súnmọ́ láti bí 5 years 7 years ago tá a bá igbákejì olóyè Májàsọ́lá ẹ̀gbọ́n tiwa ní ọmọ agboolé kan náà ni wá tá à ń pè ní Ifá PA rẹ̀ òun ni Sunday Dúdú Wálé KB Ifátayọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn rí pẹ̀lú olóyè Májàsọ́lá ọ̀sán gangan lọ̀pọ̀lọpọ̀ dé gbogbo ọ̀ràn tẹ́ ẹ bá wá fẹ́ dá ẹ dákun ẹ dá mọ́wọ̀n bá nítorí ọrùn olóyè Májàsọ́lá ni gbogbo kinní yìí ń wọ̀ bẹ́yìn bá bú èèyàn kan àbẹ́mi búùyàn kàkà kí wọ́n fi bú mi padà olóyè Májàsọ́lá ni wọ́n bú gbogbo yìí náà bẹ́ẹ̀ bá bú yàn wọ́n ní bú yín wọ́n ní bú bàbá yín Ìgbòho náà ni gbogbo wọn máa ń dárúkọ bá a ṣe ní ó bàjẹ́ tó yìí mo lè fi gbogbo ẹnu sọ ọ̀kan lọmọ kọ́lóníkọ́lọ́ àtáàkì lé olóyè Májàsọ́lá bẹ́ẹ̀ sì ni IMC kọ́lóníkọ́lọ́ àtáàkì lé Májàsọ́lá kí la ti ń pè é Sanwó-Olú kọ́ gbogbo ayé mọ̀ pé ìjọba àpapọ̀ ni nítorí state government ò ń control DSS they are controlled by the federal government. orí ètò tí àrólé bàbá tẹ́ntẹ́ ní ṣe yẹn ó kù púpọ̀ káàtó kò ń ṣókù díẹ̀ káàtó nítorí àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe wípé a máa ré bani lẹ́yìn ẹsẹ̀ àmọ́ tí mi ò bá láǹfààní kí n jáde kí n sọ́ta gbangba báyìí n tọ́pọ̀lọpọ̀ mọ̀ wí náà ni pé Ìgbòho ló tún rán wọn jáde orí ọ̀tẹ́ ni èsì pòdù ọ̀yà ẹni tí ò bá ti nífẹ̀ẹ́ yàn kó dọ́rọ̀ àbí kí wọ́n dọ́rọ̀ sí Ọlọ́run ní retí ẹ jẹ́ kí gbogbo wa lọ jáwọ́ lápọ̀ tí ó yọ ká lọ gbómi lákaná bọ́ ọ bá sọ̀rọ̀ tó bá ní kìmínú ayé ò bọ̀ wò ó bọ́ ọ bá sọ̀rọ̀ tó bá lóye nú ayé ò bọ̀ gbọ́ bọ́ ọ bá sọ̀rọ̀ tó bá jọ́rọ̀ lóye ayé ò láǹfààní wọ́n bọ̀ wò ó yẹ́bẹ́yẹ́bẹ́ wò kò dìgbà tá a bá búyàn tá a bá rárá bú àbí tá a láǹfààní tá a mú àwọn èèyàn kọlu olóyè Májàsọ́lá àbí a mú Májàsọ́lá kọlu àwọn èèyàn orí òótọ́ ọ̀rọ̀ ni a mọ̀ sóhun ìkìlọ̀ lèyí fún gbogbo ẹ̀yà agitators pátápátá gbogbo ọ̀rọ̀ tá a bá sọ ẹja sọ lọ́nà tó mú làákàyè wá ẹja sọ lọ́nà tó ṣe pé gbogbo ẹni bá gbọ́ wọ́n mọ̀ pọ́rọ̀ òye ló sọ kò ní jọ́rọ̀ àràbù kò sì ní jọ́rọ̀ irọ́ kí wá làwọn ń bú àwọn ará bíi sí nígbà tá a bá ní ọ̀kan lọ́mọ ń parọ́ kí wá lèyí tẹ̀yìn ṣe nígbà tá a bá ní Legacy ń parọ́ kí wá ní tẹ̀yìn ṣe mò ń fi àkókò yìí sọ fún gbogbo ẹnikẹ́ni àti àwọn èèyàn kéèyàn wípé olóyè Májàsọ́lá ò rẹ́nì kankan síta wípé olóyè Májàsọ́lá kò rẹ́nì kankan síta ẹni bá láǹfààní tó bá forúkọ Májàsọ́lá dá ọ̀ràn kan fúnra mi ni màá bọ́ta ni màá àtàkì ẹ àrólé bàbá tẹ́ntẹ́ ẹ lọ sinmi agbẹjẹmọ́wọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn Ìgbòho fúnra rẹ̀ ó mọ ibi tí náà ti wá tẹ́ bá wá sọ pé MC Sanwó-Olú Legacy lágbájá àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó lè tú omi àlàáfíà rú ni èmi mo mọ ibi tí egbò ti bà wá nínú ẹbí èmi mo mọ ibi tí egbò ti bà wọ́n ọmọ èmi mo mọ ibi tí egbò ti bà wọ́n ará ẹ dákun ẹjá jáwọ́ lápọ̀ tí ò yọ ká gbómi lákaná orí ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu a mọ́ yọ obì lápò a mọ́ yọdà nínú apó orí ètò tẹ́ ẹ ṣe yìí mi ò lọ́wọ́ sí rárá mo sì ń fi àkókò yìí sọ fún gbogbo èèyàn wípé olóyè Májàsọ́lá ò lọ́wọ́ sí gbogbo wọn tó bá sọ̀rọ̀ nípa Yorùbá nation dákun má dọ̀rọ̀ mọ́ràn
ọ̀ràn tẹ́ ń dámọ̀ràn òun ní kọ́bọ́lóyè mọ́jà sọ́lá lọ́jọ́ gbogbo ló fi jẹ́ pé ọmọdé ó bu àgbà ó bu ọkùnrin ó bu obìnrin ó bu àkànbí mo wí ẹ̀yìn náà fún gbogbo ẹni tó bá létí tó sì ní làákàyè kó gbọ́ ìkìlọ̀ lèyí àtà ọ̀tọ̀ọ̀rọ̀ ni kò sì ń ṣe èébú mo fèyí fa gbogbo wa létí fún gbogbo ẹni tí ó bá mọ̀rọ̀ sọ kó lọ dẹnu ẹ̀ lámùrè àkànbí mo wí ẹ̀yìn náà fún gbogbo ẹni bá ní làákàyè kó bá mi gbọ́ ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin ìyá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n.